wọ́n mọ̀ ti tú àṣírí ẹ̀yin èèyàn ẹ súnmọ́ bí o. tọ́ àṣírí wo ni ẹ tú nípa Mr. Taiwo Isan Ogogo ẹ̀yin èèyàn ọ̀rọ̀ kì í síbẹ̀ o. abálájọ wọn ní bí náà ò tán láṣọ ẹ̀jẹ̀ yìí tẹ́lẹ̀ kánná. àwọn arínúróde olùmọ̀ràn ọkàn àwọn àgbà tó lójú inú àwọn ni wọ́n sọ̀rọ̀ o. kódà ibi tí wọ́n tàn mọ́lẹ̀ sí ọ̀rọ̀ ń dé wọ́n sọ in tó fa ìdí ipò tí Mr. Taiwo Ogogo wà báyìí. tọ́ ẹnu mi kọ́lẹ̀ ẹ ti gbọ́ ẹnu ẹni tó ṣàlàyé ọ̀rọ̀ ẹnu ẹ̀ lẹ́ ti gbọ́ ìmíì tó wà ń bì. onímọ̀ ìjìnlẹ̀ dókítà náà mọ̀ Fogbayanga lórí ọ̀rọ̀ àrùn jẹjẹrẹ. kódà ọ̀pọ̀lọpọ̀ àṣírí ni dókítà yìí mọ̀ tú. ẹ súnmọ́ bí ẹ jẹ́ ká farabalẹ̀ ká wo fọ́nrán yìí látòkèdélẹ̀ o kó lè bá a já àǹfààní fún wa. àìsàn kéré ó tóbi ànífà àìsàn ló gbà o. ẹ má wàá jẹ́ ń gbà yín lákòókò tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ yín lè tẹ bá ìkànnì pàdé ẹ bá wa tẹ subscribe button yín níbi subscribe button ẹ rí kíní kan báyìí bí aago ó làwọn olóyìnbó ń pè ní notification bell ẹ tẹ̀ kó lè máa ta inú lóbó lóòrèkóòrè bàbá tó ṣe mú fúnra wá sórí ìkànnì Kúnlé Ìjẹ̀ṣà. ẹ wo fúnra náà rèé ẹ jẹ́ ká gbọ́ bó ṣe lọ lẹ́kùnrẹ́rẹ́. gbọ́ pé wọ́n ní pé àgbà òṣèré ni Ogogo pé wọ́n sick. ẹ jọ kò kí ń ṣe kánsà ló mú bọ̀dá Ogogo you see kò kí ń ṣe kánsà ló mú wọn o I'm telling you ohun tó mú wọn ohun tó ti wà nínú ara wọn ti pẹ́ ni òun ni wọ́n ń pè ní ìkorò tí a bá ọjọ́ àti ìgbà pẹ̀lú àkókò dá wọ́n ti pín ẹran olódì wọn nínú ẹ̀mí I'm sorry to say wo kò sí ohunkóhun ẹ má gbé wọn kiri don't let these medical people confuse you àwọn kan jáde wọn ní ilé ní kẹlẹ kò sí nǹkan ẹ má lo nǹkan kan fún bọ̀dá Ogogo. The only thing tó lè wò wọ́n sàn tí èmi mọ̀ tí wọ́n ní kí èmi sọ tó bá wù mọ̀lẹ́bí wọn tán bá fẹ́ gbọ́ tí wọ́n bá sọ pé ọmọ kólóbó wo ló ń sọ̀rọ̀ ẹ̀ kí wọ́n gbé bọ̀dá Ogogo lọ sí ìdí Ọ̀ṣun kó lu ọjọ́ 7 ní ìdí Ọ̀ṣun wọ́n sì ra ẹ̀kọ́ 7 wọ́n á ro ẹ̀fọ́ yánrin lọ síbẹ̀ kí bọ̀dá Ogogo lọ bá Ọ̀ṣun rojọ́ gbogbo ohun tí Ogogo bá jẹ fún odidi ọjọ́ 7 tí ó fi kúrò létí odò yẹn kó jẹ́ yánrin ẹ̀fọ́ yánrin. ẹ má náwó ẹ má nára kankan pàápàá ẹ just take him to Ọ̀ṣun ṣẹ̀ǹgẹ̀ṣẹ̀ olóòláyùn. wo ẹbí bọ̀dá Ogogo ti jẹ blade rí lójú oorun ògbà yẹn náà ti deposit kìíní yẹn sí ní àgọ́ ara bọ̀ wọ́n ti bá dá ìgbà ọjọ́ àti àkókò nínú ẹ̀mí pé tó bá ti pé ọjọ́ báyìí lórí ilẹ̀ èpè ìgbà yẹn ní kìíní yẹn ó tó bẹ̀rẹ̀ sí ní activate nínú àgọ́ ara ẹ̀ àwọn VIO ló pin àwọn náà pín ẹran yẹn wọ́n ti ṣe sílẹ̀ wọ́n ti program kò ń ṣe cancer ló mú o ó kàn normal pé tó máa ṣe nǹkan nínú ẹ̀mí wọn tó máa fẹ́ wá fẹ́ fojú hàn lójú ayé ó máa mú nǹkan kan dání bíi physical ten náà he was diagnosed of this he was not diagnosed of anything àwọn VIO ló wà nídìí ẹ gbé Ogogo lọ sí etí Ọ̀ṣun ẹ gbé pẹ̀lú ẹ̀kọ́ 7 pẹ̀lú. continuation video Ogogo yẹn èso ara Ogogo gangan tó ṣe pé ó dájú pé èso ara mi rẹ̀ ẹ má kí n ṣe ọmọ ọba o kí tán bá ṣe gbé Ogogo dé etí Ọ̀ṣun mi ò ní ìdọ̀dọ̀ ìwọ̀n ìyá Ọ̀ṣun o etí Ọ̀ṣun gangan etí odò yẹn ṣẹ̀ǹgẹ̀ṣẹ̀ yóò lo ọjọ́ 7 níbẹ̀ ẹ̀kọ́ 7 yánrin pẹ̀lú ẹ̀fọ́ yánrin wọ́n wá lè máa ṣe ẹ̀kọ́ àti ẹ̀fọ́ yánrin lójoojúmọ́ kò lọ fáàjù kó pọ̀ jù bí wọ́n má ṣe ń ṣe yẹn ní apá kan èso tó tara rẹ̀ jáde lóòótọ́ láyìn ẹ̀jẹ̀ ara rẹ̀ gangan ọmọ ẹ̀ míì náà ó tún wá wà wọ́n wá gbé èkuru 16 èkuru funfun 16 pẹ̀lú oyin inú aginjù ni o wọ́n á gbé ìkan lọ sí etí òkun bí wọ́n má ṣe ń ṣe létí òkun èso rẹ̀ míì náà ó tún gbé ìkan lọ sí etí ọ̀sà èkuru 16 pẹ̀lú oyin inú aginjù ní lóòótọ́ ẹ ti rí tẹ́ ti débi tẹ́ fẹ́ ra yóò dúdú yóò dì oyin inú aginjù nìyẹn èmi ò ní ẹgbẹ́ wá sọ́dọ̀ mi ò fẹ́ wàhálà mi ò ní kẹgbẹ́ wá bo èmi ń sọ òtítọ́ ọbẹ̀ fún yín ìyá tó ṣe iṣẹ́ tí wọ́n fi deposit kìíní yẹn sí ara Ogogo she was 81 years nígbà tó ṣiṣẹ́ yẹn ìyá yẹn ti jáde láyé ògbólógbò VIO ni bí VIO bá sì dé èèyàn ìran àwọn èmèrè náà ló tún ní agbára láti ṣí tí èmèrè bá wá tú tí ò rí tú ẹni náà tátùn wá bẹ̀ ní Olúbákan ọ̀run àjọsìn Èdùmàrè mìnìmìnì òjò tó ń jẹ́ kí ara ó dẹ̀ èèyàn ẹ gbé lọ́bẹ̀ wọ́n bá ṣe ń ṣe èkuru yẹn níbẹ̀ yẹn tán ṣe wo ọwọ́ kan ọwọ́ lórí ọ̀rọ̀ rẹ̀
ọwọ́ Ọlọ́run alààyè ó sì pààrọ̀ ọwọ́kọ́wọ́ bléèdì tó ti jẹ lójúran like 20 years ago wọ́n ti deposit ẹ̀ sínú ẹ̀jẹ̀ ẹ̀ ọ̀fà ni wọ́n ti bá dá ìgbà àti àkókò nínú ẹ̀mí pé tó bá ti dé ọjọ́ báyìí lórí ilẹ̀ èèpẹ̀ ó yá kí ohun báyìí máa ṣẹlẹ̀. tó ń ṣẹlẹ̀ nìyẹn bí wọ́n bá ṣe ń gbé èkuru funfun ti olókun lọ fún olókun bẹ́ẹ̀ náà ni wọ́n tún gbé ti ọ̀sà fún ọ̀sà wọ́n wá pé gbogbo àkàtà àṣẹ tó fi àlẹ́ odò ṣe gbogbo àwọn àrọ̀ gidigba àwọn ìdajì ẹja ìdajì èèyàn ìdajì edé ìdajì èèyàn ìdajì ajé ìdajì èèyàn ìdajì olùfà ìdajì èèyàn gbogbo àwọn àṣẹ àti àkàtà tó fi àlẹ́ odò ṣe ibùgbé àwọn náà pè lórí ọ̀rọ̀ Ògògó torí pé ìran èmèrè ni wọ́n ìran èmèrè náà ló sì lójú tó tún gbóyà náà láti kọjú àjẹ́ wọ́n bá ṣe ń pe tó olókun bó bá ṣe pé dàtúrí tó bá ṣe pé àlẹ́ odò òkun náà parí ẹ̀ sí káwọn tí òkun kan ṣarajọ papọ̀ bó ṣe tí àlẹ́ odò tí ọ̀sà bó wá ṣe inú igbó aginjù ni wọ́n ti parí iṣẹ́ wọn ohun tí bàbá ó ṣe nìyẹn ẹ má náwó ẹ má nára ṣe gbogbo ewé tán ní kẹ́ máa já tẹ́lẹ̀ ní kẹ́ já ilé tẹ́lẹ̀ ní kẹ́ já tọ̀hún bí ẹ bá já ẹ má bínú kò lè ṣiṣẹ́ ohun tí Ògògó jẹ fún odidi ọjọ́ méje létí Ọ̀ṣun ni yánrin ẹ̀fọ́ yánrin yóò sì mọ ro yánrin fún Ọ̀ṣun ní ojoojúmọ́ yóò mọ bá dágbó lóhùn mọ bá ro ẹjọ́ mi ò ní ó bá dẹ́jẹ́ ó bá ro ẹjọ́ sọ̀rọ̀ tó bá wù mọ̀lẹ́bí wọn tán fẹ́ ṣe ni o tẹ bá wá tiẹ̀ fẹ́ try anything medical ẹ lè máa ṣe lẹ́gbẹ̀ẹ́ pé o ẹ̀hún tán ní ká ṣe yẹn ẹ kọ́kọ́ lọ ṣe àlàáfíà ni fún gbogbo yín cancer tí ò yọ lọ́jọ́ stage 1 tí ò yọ stage 2 tí ò yọ stage 3 tó wá jẹ́ stage 1 ẹ mọ̀ wípé ọ̀fà ni ẹ mọ̀ pé yẹn tó ń lọ fà go and read about cancer you know how it works àlàáfíà ni fún gbogbo yín. ẹ kú àṣálẹ́ sà. àwa ni ẹ sá. ẹgbẹ́ bí ohun tí a sọ àti lọ sórí ìkànnì wa lọ́hùn tá a ṣàgbèrú bóyá ó lè ṣe é ṣe ṣùgbọ́n tí a bá ń sọ nípa cancer èyí tí àwọn ọmọ Alhaji Taiwo Ogogo tí wọ́n jáde lánàá dédé ìwé náà ni a rí fídíò yẹn tó ní pé bàbá àwọn pé stage 4 gan ló wà pé kìíní ọ̀hún ó dẹ̀ ń ṣe in fact ó lágbára gan dẹ̀ bàbá kí ni ìbéèrè mi ni pé ṣé cancer máa ń farapamọ́ ni nǹkan tó múyàn láti wò fi mọ̀ nígbà tó wà ní stage 1 òun mọ̀ nígbà tó wà ní stage 2 3 tó wáyé pé ìgbà tó wà ní 4 ni wọ́n tó mọ̀ kí ló lè fa ilé ìsà. orúkọ yìí èmi ni dókítà Akápò Ìbùkún Daniel tẹ́tírí tó bá jẹ́ wípé cancer tó hàn láti physical one bóyá bíi breast cancer o àwọn ètò lè jáde ètò wà níta gbangba kò sí kéèyàn máa mọ̀ yẹn máa mọ̀ bí ẹ tó fẹ́ ní breast cancer ń sìn ó lè jẹ́ pé kíní kankan máa so sí ní ibi ọyàn díẹ̀díẹ̀ á máa tóbi sí díẹ̀díẹ̀ òun ò ní kò ní wò wí kò ní fi báwo máa ń pè kò ní kọ bí ara sí bẹ́ẹ̀ ni so kí láti máa ń pè ẹ jẹ́ kí n define cancer fún yín máa sọ ní Yorùbá máa tún sọ ní English ẹ jẹ́ kí wọ́n sọ ní English a cancer is a large group of disease where abnormal cells grow without control. These abdominal cells grow, forms a lump which looks like a tumor. And if care is not taken, this lump tumor spreads to other organs or other parts of the body. Èyí tó ń pè ní type 4, a máa ń pè ní ṣé ìgbọ́ mi sà, hello sà. Wàbí wọ́n yìn. Àwọn ọmọ ẹ̀ ní wọ́n ló ti wọ type 4 àbí stage 4. Wọ́n ló bá stage 4 yà. A máa ń pè ní metastasis nǹkan tó dẹ̀ mí ni wípé kíni cancer yẹn ó ti move lọ sí other parts ní ara kò yé yín stage 4 yẹn ni last stage a ní stage 1 a ní stage 2 a ní stage 3 a ní stage 4 kò yé yín sà hello sà Wàbí stage 1 yẹn àwọn ó confused ó kàn rí pé nǹkan kan ń grow díẹ̀díẹ̀ bóyá ibì kan ń dùn mí o ó kàn ń dùn mí díẹ̀díẹ̀ kò kọ bí ara sí tó bá ti dá stage 1 yẹn stage 2 á ti tóbi díẹ̀ sí nǹkan tó ń bẹ kékeré bẹ̀rẹ̀ á ti máa fẹ̀ díẹ̀ sí stage 3 ni wípé ó ti ń gbilẹ̀ ó ti ń ní ẹ̀ka nínú ó ti ń ní ẹ̀ka stage 4 ni wípé
ó ti ń spread àwọn cancer cell yẹn ti break free wọ́n ti ń lọ sọ́dọ̀ àwọn organs wọ́n ti ń lọ sí bíi brain liver wọ́n ti ń lọ sí lungs at other parts of the body so because mo sọ ni pé kẹtìrí tó bá ń sọ pé tí àwọn ọmọ ẹ bá jáde wípé bàbá àwọn ti wọ stage 4 kò mìíní wípé bàbá yẹn máa kú o mistake táwọn èèyàn ń ṣe nìyẹn o. àdúpẹ́. but it does not hello sir. àdúpẹ́ àmọ́ ní ọpẹ́ nìyẹn ó dá ìròyìn ayọ̀ bẹ̀rẹ̀ gangan nìyẹn ó yá mo ń gbọ́ yín yẹn máa sọ̀rọ̀ lọ mo ń gbọ́ yín. dókítà ṣé ń gbọ́ mi báyìí. yà mo ń gbọ́ yín sà. bóyá ẹni pé sick tó wà yẹn kò sọ pé ògógó máa kú o àbẹ́ ẹ̀kọ́. bẹ́ẹ̀ni sà. bóyá mo ń gbọ́ yẹn máa sọ̀rọ̀ yín lọ. voice yìí ò loud dáadáa sà voice yìí ò loud dáadáa. but èmi ń gbọ́ yín ẹ máa sọ̀rọ̀ mo ń gbọ́ yín ẹ máa sọ̀rọ̀ yín lọ. so bí mo ṣe ti rí it is an error or a medical error or blunder for anybody to say that stage 4 cannot be treated or it will lead to death. No, it's not true, sir. Bẹ́ẹ̀ni. Ẹ má gbàgbé o, nǹkan tá à ń pè ní abá ní stage 4 cancer, a máa ń pè ní metastasis cancer, metastatic cancer. Nǹkan tó dẹ̀ mí ni wípé cancer yẹn ó ti tó ẹ jẹ́ fún example sí bóyá èèyàn ní lung cancer. Ẹ mọ̀ wípé tó bá ti wọ stage 2 stage 1 ó ṣe bẹ̀rẹ̀ stage 2 ó ti ń tóbi díẹ̀ sí stage 3 ó ti ń gbilẹ̀ stage 4 ó ti ń migrate ó ti ń grow lọ sí other parts ó ti ń lọ sí brain ó ti ń lọ sí liver but kò tó ní pé ó ń lọ sí other part of the body ìyẹn ò mean wípé another cancer ló ń ṣe ẹni yẹn we are still going to call it the original cancer. Bẹ́ẹ̀ni sà. tó bàbá tó bá rí báyẹn torí pé láti àná tí àwọn ọmọ ti jáde pé ẹ gbà wá o a ti lo gbá a ti lo àwo o ṣùgbọ́n àwọn kọ́lá kan wọ́n láwọn dókítà kan pé wọn ò fẹ́ tọ́jú bàbá àwọn mọ́ pé ẹ tó bá ní nǹkan tó lè lò tó ní ọ̀nà àbáyọ fáwọn àwọn fẹ́ bẹ́ẹ̀ o àwọn òsì wa tọrọ owó eléyìí sà ṣé ọ̀nà àbáyọ wà kí sì ni kálukú ti ń gbé nǹkan tó ní jáde ẹ lọ ṣe báyìí ẹ lọ lò báyìí ẹ lọ gbogbo àwọn tó kó jẹ́ náà ṣé nǹkan tó yẹ lè tẹ̀lé ni ǹjẹ́ ìtì kí lẹ́yìn ní fáwọn ọmọ yìí láti fi tọ́jú bàbá wọn. I'll be very clear with my points. Ṣé ti dáhùn babaláwo tó ń jáde yẹn má dáhùn lóhùn tíráyà ní ẹ̀rọ náà ń ṣe o. Kí lẹ́sìn sà ẹ́? Mo ń gbọ́ yín. Babaláwo tó ń jáde irọ́ náà ń pa o. Wọ́n fẹ́ gba owó àwọn ẹlẹ́dẹ́ni ni o. Ẹ bèèrè lọ wọ́n pé mélòó náà ti ṣe kẹ́sà mélòó náà ti ṣe rí. Hello? Mo ń gbọ́ yín o. Ṣé ti rí medically speaking, there are 3 ways of treating cancer, irrespective of the stage, especially stage 4. I will tell you the treatment of stage 4 cancer is in 3 ways. 1 is chemotherapy. 2 is immunotherapy. And 3 is radiation. Now, mo fẹ́ sọ àṣírí kan fún yín tí mo fẹ́ kẹ́ mọ̀. Ṣé ti rí plant kan wà? Plant ẹ mọ̀ pé nínú ìkànnì yìí a máa ń sọ nípa àwọn natural elements. Just like bàtà sọ̀rọ̀ nípa cervical cancer, a sọ̀rọ̀ nípa olú igi tó fi ṣe AACC tó ń ṣiṣẹ́ fún cervical cancer. Ṣùgbọ́n lẹ́ni mo máa sọ àṣírí bí wọ́n ṣe lè get. I'm not saying that I will be the one to treat him, but to give people awareness that stage 4 cancer does not mean death. Now, ṣé ti rí a máa ń pe plant kan ní Madagascar periwinkles. Madagascar ìtàn Madagascar ìwọ̀n pẹ̀lú ni. Madagascar ìlú. A máa ń pè ní ó máa ń grow ní Madagascar, although ó ti ń grow ní àwọn some African, Asia, American country, but his original source is Madagascar. A máa ń pè ní Madagascar periwinkles. Now, the compound, the chemical name is Catharanthus roseus.
ó contain compound kan tá à ń pè ní vinca alkaloids. Sorry, vinca alkaloid. Jẹ́tìrí vinca alkaloid yẹn, òun ni àwọn scientist náà fi ṣe oògùn tó lè treat stage 4 cancer. Oyè yín sà. Àgbọ́yé. Ṣé kí n repeat ara mi sà? Mo ń gbọ́ yín sà, ẹ máa lọ, à ń gbọ́ yín báyìí, à ń gbọ́ yín yé. Mo ní plant kan wà tá à ń pè ní Madagascar periwinkle tí generic name ẹ̀ or chemical name ẹ̀ jẹ́ Catharanthus roseus. Okay. Ó dẹ̀ contain compound kan tá à ń pè ní vinca alkaloid. Iṣẹ́ tó ń ṣe ni wípé ó máa ń yọ extract plant yẹn láti lè produce a three chemotherapy drugs láti lè treat the cancer, especially stage 4 cancer. Now, ẹ kí n dárúkọ mẹ́ta lára chemotherapy drugs or chemotherapy can be drugs, can be injection, can be tablets, can be capsule, can be cream, can be IV, can be injection that is used to kill cancer cells, reduce the spread of cancer, slow its progression, and give the person a quality life. So, chemotherapy, we have many chemotherapy. Ṣùgbọ́n èyí tí mo ń sọ lẹ́yìn ni èyí plant náà fi ṣe. A máa ń pè ní Madagascar periwinkle. So, mi ò ní kí kó lọ mú plant yẹn kó lọ gbóhùn o, ó wà dangerous o. Mi ò ní ẹ lọ mú Madagascar periwinkle kẹ́ wá gbé kẹ́ wá máa gbó kẹ́ máa mú irọ́ o. Ó wà dangerous o. Ṣùgbọ́n àwọn scientist ẹ wo bàtà sọ̀rọ̀ nípa cervical cancer. Olú igi oak tree ni wọ́n process tó fi ṣe AFCC, active exoskeletal compound. Bàtà sọ̀rọ̀ nípa kidney. A sọ̀rọ̀ nípa mo ní jẹjẹrẹ máa ń pè ẹ̀mẹ́ta mọ àwọn akàn shrimp kìíní kan crabs gbogbo ẹ̀ tí wọ́n lọ̀ papọ̀ tó fi ṣe oògùn ẹ̀. So eléyìí nísìn àwọn oògùn mẹ́ta yẹn máa dárúkọ ẹ̀, àwọn chemotherapy drug mẹ́ta yẹn a ní vinblastine, vincristin àti vilorebin. Arúkọ ọ̀pọ̀ ètò ẹgbẹ́ ọ̀tá máa ń ṣẹ́gun stage 4 òun ni vinblastine. Àwọn tó kù náà máa ń ṣiṣẹ́. So bí tí mo lọ ní pé ọ̀nà mẹ́ta tí a fi lè tọ́jú stage 4 cancer, taking chemotherapy, kẹ́tìrí advantage chemotherapy tó ṣe nípa plant Madagascar periwinkle ni wípé ó ní less side effect torí pé plant náà fi ṣe kì í ṣe chemical. Oyè yín sà, plant náà fi ṣe. So now ẹ jẹ́ kí wọ́n explain ọ̀nà mẹ́ta tẹ́ máa fi ṣe tẹ́ máa fi treat stage 4 cancer. One, ẹ bá gbé ọ̀nà mẹ́ta ni mo dárúkọ chemotherapy, mo dárúkọ immunotherapy, mo dẹ̀ dárúkọ radiation. Náà màá ṣàlàyé méjì nínú ẹ̀ tẹ́ni yẹn tán lè lò. Ìkẹta radiation yẹn maybe àwọn expert bí àwọn tó jẹ́ oncologist tán lè ṣe yẹn, but it's not a big deal. Even without that, this drug alone can cure it. Even sometimes we can use it alone or combine it with immunotherapy. Kí là ń pè ní immunotherapy? They are classes of drugs that strengthens the immune system láti lè fight cancer cells. And one of the best one is AFCC. Then, ẹ tó bá ń lo oògùn, ẹ tó bá ń lo that Madagascar periwinkle, ká pè ní chemotherapy, ó lè support yẹ pẹ̀lú AFCC, that is active exoskeletal compound. Iṣẹ́ náà ń ṣe ni wípé ó máa ń strengthen the immune system láti lè fight cancer cells. Bí AFCC ṣe ń strengthen the immune system láti lè fight cervical cancer. No, same way. Tàbí tó bá ń lò pẹ̀lú Madagascar periwinkle direct either injection or cream or tablet or IV, anyone, IV injection or IM injection. So bí tí mo lọ ní pé and the two ways ní wọ́n lè ṣe naturally ni wípé the doctor can in his judgment pick one of the best drugs for why would somebody come up and say that there is no stage 4 treatment? It's a lie. There's stage 4. And stage 4 can do some things. One,
It can cure the cancer. One, it can slow down the progression. It can kill the cancer cell. And also stop symptoms that the person is having. And the person will now live a long life. So now, ọ̀nà méjì rèé. Tabani low chemotherapy. One of the best chemotherapy made from plants. Madagascar periwinkle is called vinblastine. Another one is vincristin. Another one is vinorelbine. The doctor might decide to use any one of them, but the advantage is this: is very good for stage 4. To buy and pay, I want to go back believe or go for more. You can ask, can vinblastine is VINBLASTINE, can vinblastine treat stage 4 cancer? Okay, but the advantage that means in be our own area of using natural substance to deal with different medical problems. Now that Madagascar periwinkle, it has been refined into a chemotherapy drugs, and that chemotherapy drug is either vinblastine, vincristin, or vinorelbine. Any one of them, especially vinblastine, is very effective of stage 4 cancer. So if the doctor, in his own sense, in his own judgment, can apply any one of them, especially vinblastine. So when you support here, AACC, that is Oluigi Hoku. Oluigi Hoku, Nikolon Sheo. So whatever combine that chemotherapy, even medical researchers or medical doctor says that immune therapies, especially AACCs, can be used as an adjunct or supplementary drug to chemotherapy. So what I'm saying in essence is that Madagascar periwinkle plants, me ever seen it go, me only color go, I become extract here, don't you shake it be oily, I become my way, who are dangerous. To don't want something we pay a 21 years, sharp better business, then in cervical cancer. What are your igi, does it make sense? Àbí èèyàn lọ mú kí akọ nígbà tá a sọ nípa ṣítósàn fún kidney problem kí wàá lọ mú akọ kó máa jẹ kó wá nìyẹn ó máa ṣiṣẹ́ fún kidney problem, but they are very refined. Tí akọ yẹn láti refine sí ṣítósàn tó ń ṣiṣẹ́ fún high creatinine, high urea and other kidney problems. Not only that, that active exocytosine compound AACC tí mo ní olú yẹn àti refine láti treat cervical cancer. And now I can tell you that when we did the program, many people all over the world used it and it was effective. Tọ́ ẹ̀yin èèyàn wa káàkiri gbogbo àgbáláyé, èyí la ní ká mú wá sí etí gbọ́ ẹ̀yin olólùfẹ́ wa kó má bàa sókòkò sí gbogbo wa kí gbogbo wa ká lè bá rẹ̀ kọ̀ọ̀kan àbí méjì kan bẹ̀. Ẹ wo ibi táwa fi àdàgbé ètò ìsọlẹ̀ sí rè bó bá tó ṣe ń lọ àtọmọ́ mú wá lọ́lọ́kan òjọ̀kan sórí ìkànnì Ìkúnlẹ̀ Ìjẹ̀ṣà. Ẹ má wá gbàgbé bẹ́ẹ̀ ṣe ń wọlé tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ yín rè ẹ bá wa tẹ subscribe button yín kẹ́yìn náà kẹ́ tó lè mọ jàǹfààní lóòrèkóòrè bá a bá tó ṣe mú fúnra wá sórí ìkànnì. Àdúrà wa sí gbogbo ẹ̀yin olólùfẹ́ Ìkúnlẹ̀ Ìjẹ̀ṣà ni pé orí wa ò mọ̀ ní gbàbọ̀dé àní fàìsàn lùgbà ire báyìí lójú owó rí ire lójú ọlá rí ire lójú gbogbo wa ò mọ̀ rí o. Ìpàdé wa bí oyin ó dàbọ̀.